aṣọ nínú ilé bàbá kàlíbà wọ́n ní ṣe wáàsí gbẹ́sẹ̀ èèyàn mi náà nù o ẹ̀gbá àtàbà sí mọ̀ kí ó kó àfẹ́ mọ̀ wọ́n náà bá ti dọ́gbọ́n sí ni àtọ̀ ẹ̀wà láàmú ẹjọ́ kọ mi ọlọ́run tó bá tí ò ṣe yín lọ́mọ bọ̀bọ̀ bá dúpẹ́ fọ́lọ́run kọ̀ọ̀kọ́ sí jìdá lùná ṣe ráhùn tó bá ní òtítọ́ rí ká wà láì má bà wọn jà wà láì ń gbowó Saudi lọ́wọ́ ni gbogbo èyí ó ti yé wa ẹ̀tàn ló kù ń bẹ̀ ebi múra náà láwọn ọ̀kọ́ léke múra náà sọ ó náà wọn ò ṣe mọ́ níbi àwọn ti lọ kéwú Saudi wọn ọ̀ká wọn lélẹ́ yìí hun níbi àti ń yẹ ẹgbẹ́ kan sí kan ní owó ní bísínẹ́sì ni tọ̀ríkà sí òtìjà ní tọ̀ríkà tó hàn ní kò sì sí nǹkan kan tí ń dánú ìsìlámù lẹ́yìn orí ìdí القرآن يقول الذين يذكرون قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار. díkìrì Ọlọ́run kìí ṣe wáàsí ọ̀tọ̀ lásìkò síkìrì tí ẹ bá ṣàwà ẹgbọ́n tá nàbí sọ ń pa kùbùrọ̀ ọjọ́ jímọ̀ náà arábìnrin ìsáàmù rádí tún bí riyadi lè jannati fárítà òwú mi nìyà tẹ bá kọjá lábàtà lè jẹ́nà arábìnrin ẹ̀mú mi bẹ́ẹ̀ àwọn sábẹ́ ní ya Rasulullah ayna radatul jannati fil ard níbo ni àbàtà àlìjánà wà ó ní helikatu zikir wọn ò gbọ́dọ̀ má fún hẹ́wò ní kẹsùrọ̀ tẹ́ bá pè ní heliku zikir rárá kẹsùrọ̀ lè hẹ́wò ń gbọ́dọ̀ bá wá ìrọ̀ àwọn sọ́rọ̀ fún yàmọ́bìnrin ṣe ògìsìkí ibẹ̀ ọgbọ̀rọ̀ bá wá àdọ́bì ní agbo bí wọ́n bá ti ń ṣe la ilaha illallah ó níbẹ̀ ni àbàtà àlìjánà wà àwọn wá ní ṣe ọlọ́ni man aslama mimman mana'a an yaskura fiha ọlọ́ni ẹni tí fi sàbòsí pin ọ̀sọ̀kọ́dábòsí tó tẹ́ni tọ́kọ̀ pé ẹ má ṣe síkìrí wọ̀ sí ìfànú mọ́sálásí mọ́tàdín azim eléyìí jí ó yé wa wípé tọ̀ríkà ní ń bẹ ìsìláàmù ò sí lórí nǹkankan bẹ́bá fẹ́ kásò òdòdó ìsìláàmù ò sí lórí nǹkankan Sayyida Khadija kò kírun tẹ́ kúrò láyé sí yàwó náà arábí fọdún ogún ọdún àti mẹ́ta jíṣẹ́ ọfọdún mẹ́tàlá kíbò sí la ilaha illallah amúsà kú lórí la ilaha ni Jafaru kú lórí la ilaha ni tí wọ́n wọ̀ná kèsí irun kò sí sàká ipò òdé Mádínà sẹ̀rí abẹ́rẹ̀ tó gbogbo àwọn ẹ̀nẹ́bí Ọlọ́run tí wọ́n sì wáyé kalimatu la ilaha illallah wúrìdí lọ́wọ́ ní kò sí jìdá lù ń bẹ ẹ̀yí tẹ́ nílé ẹ̀dá pẹ̀sánú wa ẹ̀ fara mú ni ní tí ń ṣẹlẹ̀ ìbànújẹ́ ní fún wa kárí bàbá kan kó ṣe wàhálà iṣẹ́ bàbá lọ padà lónìí yìí kárí bàbá kan kó ṣe wàhálà kó gbé wúrìdí lélẹ̀ káráwọn kankan ní òsì mọ́ ìbànújẹ́ ni Ọlọ́run sì mú yín wà láti Saudi ọmọ kéwú tó wa wọ́n ní síláàmù nítorí pé wọ́n bá síláàmù látẹ̀lẹ́wọ́ wọn ni ẹlọ́wọ́ Áfíríkà lọ́mọ kéwú jù ta ló sọ pé ọmọ kéwú jù káyọ̀ ẹ̀sọ̀ lú ọ̀hún lórí ilẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àmùdàrísùn àwọn àsátísà tàbí dọ̀tọ́ Saudi wọ́n èso ọmọ tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n èso ọmọ Saudi Aliyu asọ̀bú ní ebi lóga ní kọ́ wọn Saudi sọmọ Saudi ni tọ́ríkà sí ìjà ní àwádá wá ní tọ́ríkà wádá ara wasala akíwà bá wà gbà ní Zawiya ara wasala ọ̀lànà Sheikh Abdulmalik Tijani nínú ara wasala mo fẹ́ gúnlẹ̀ náà ni bàbá wọlé oríṣẹ́jú mẹ́wàá mi ti pé ọjọ́ sí wà ọjọ́ wà ókè ọ̀dá ọjọ́ yẹn máa sí lọ́wọ́ sí ọ̀dá akí bàbá wa ẹjá jòkúlẹ̀ tó bá ṣe wípé kéwú ni ẹjá jọ lọ náà Kùránì ẹjá jọ lọ ní àdíìsì kó tó kọ̀rọ̀ àfáà wa ẹjẹ́ àwò láyé lónìí ìtẹ́ fi mọ̀ wípé àtàṣọ́wùf ìdí ń jẹ́ Sufi ìmáṣẹ́ wúrìdí ìmágbèjù sílẹ̀ ẹwù ẹni tí wọ́n lọ́màdíìsù lágbàáyé tẹ́lò lọ́màdíìsì jù wọ́n ṣe ládàbí ni Sheikh Ibrahim Sharif Asalimu àwọn ni wọ́n ní ẹni àwọn pè wọ́n lẹ́nì kejì tó mọ àdíìsì jù torí pé kèsè lárúbáwá wọ́n wá ní láfíríkà tí Ibrahim Salim lọ́màdíìsì jù àwọn yìí mọ̀ pé wúrìdí ni wọ́n sáàrí ayé ń dàrú ni Islam ó bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan mi wúrìdí ni gbogbo ọ̀nà táwọn èèyàn wá ń yà sí láyé òde sí ó ti wá pọ̀ àwọn Sálàfí gan bára wọn jà nísìn
torí wọ́n tún ní ìmánì jura wọn lọ wọ́n kílèmù ìmánì jura wọn lọ tẹ́ bá wá fẹ́ mọ̀ wàláhì ìgbẹ̀sẹ̀ pé ànábì èsà àparọ́ mi ò rò káwọn náà lè sọ pé ànábì ń parọ́ ìtọ́jà wá ṣe láyé wọn ò ṣe bọ́ọ̀ bá ṣe wúrìdí ò lè rí tọ́ọ̀ bá sì ti ní àlìkámọ̀ rọrùn bẹ́ẹ̀ni ìtọ́jà wá ṣe láyé ànábì sọ fún wa náà dísì pé ọlọ́run ní kó wọ́n sọ fún wa pé fáárì fún ní wọ́n máa ń lámúyà rí fún ní ẹni ó bá dé yìí tí ọba àwọn ọmọ tí ó ń kun ọ̀dà tí ọba wọn ń bẹ̀ tọ́wọ́ débẹ̀ tó ní àá mọ̀ pé àwọn kùndàkùndà ló kùn ta ló ń tọ̀ ń kọ́ ta lẹni tó kùn ọkùnrin àbóbi ẹ̀rú rẹ̀ pupa wọ́n wá sọ araman arahim alimaliku alikudus yà yìí ṣe ń ta arífù rọ́bàkà arífù rọ̀ bíbí àlámọ̀ tí ń kẹsìra kí ló fi mọ́ ọlọ́run rẹ̀ níbi àná muslim sọ̀gír mọ̀mọ́ ọlọ́run pẹ̀lú àpẹẹrẹ tọ́pọ̀ mi ní àlélu ọgọ̀ sí rẹ̀ nu ẹjí kí pírí ẹjí ẹyá wa brain ọgọ̀ sí rẹ̀ nìna bọ́lọ̀wọ̀n bá dá lélu tí ọ̀dá náà hara ìwọ fúnra rẹ̀ bí that tàlọ́lọ́run kọpítẹ̀ ìdọ́ mọ́sẹ̀dọ́yì tàlọ́lọ́run kọpítẹ̀ ìdámáyì bí i ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ń jáde yìí tàlọ́lọ́run kọpítẹ̀ fi ń sọ ṣọ́ọ̀ṣẹ̀ ìgbà tó bá wá rí lélu torí nàhárà torí sámsù bàbá bí ma lè àmà kọmọlẹ́kọ̀ọ̀kan ẹ̀kọ́kàn bẹ táà lè kọ́ tọmọ ọ̀bárakò tí ọ̀wọ́ ìyànjọ́ ọ̀bárakò wà láyẹ̀ lè kọ́ nílákòrá kọmọ nílà ọmọ rà fọ́mọ kó lè bá rìn ẹ̀ lè sọ fún wọn pé yíhà padà ṣe lè yíwò tó ọmọ ìgbẹ́dọ̀ ọmọ tó bílẹ̀ ta ló sọ fún pé tó bá gbọ́mú sí ilẹ́nu kó gbà lọ yẹ ọdá tó bá fà ta ló sọ pé kó gbé mi anábíwá lọ́lọ́ ní tẹ́ bá tí mọ́ kọ́ fẹ́ kẹ́ẹ̀ṣẹ́ ní pé kẹ́ẹ̀kọ́ mọ̀ mí kẹ́ẹ̀ tó mọ̀ sí mí ma ń lámúyà rí fún ní o lè mọ̀ mí sí àbáṣẹ́wò ní ma ń lámúyà rí fún màárí pátá rahman àmọ́rùhú dọ́ átìmọ́dà lásìmọ̀n inú rú ládàbù àbádání tó bá wáyé tàbá béèrè ọlọ́run lọ́wọ́ ẹ̀ tọ́lọ́run rẹ̀ ń bẹ sánmà alùkọ́ alẹ́kọ̀ọ́ náà ọlọ́run tẹ́ bá jẹ́ méjì ń sì kẹta yìí tẹbá jẹ́ mẹ́ta ń sì kẹrin yìí torí ètò fi mú láti méjì torí àwọn kìrìsìtẹ́nì sọ pé náà láàsá ní sùn sàlásà ọlọ́run tẹbá jẹ́ méjì ń sì kẹta yìí jẹ́ mẹ́ta ń sì kẹrin yìí tẹbá jẹ́ mẹ́rin ń sì karùn tẹbá tó kéré jù bá ń lọ ìsàn tó bá ń bẹ mú fúrẹ́dàn ọlọ́run ní bẹ pẹ̀lú ẹ wọ́n wá sọ pé bí ilimi yìí ni lábì záàtì yìí àwọn ń kéwú rámọ sọ pé ilimi yìí ni àwọn ibi wọ́n bàjẹ́ ni kí ní jákìídà tàwíìdì ní bẹ̀ ebi tàwíìdì wọ́n yí kí lákìídà ọ lè ní àkídà tó sọ̀híyà láì jẹ́ pé ọjọ́ mẹ́gẹ́sọ́ ti dání kọ̀sọ́gbọ́n tó dá sí torí pé ó pè nǹkan mí lọ́lọ́run nàbí ilá Ibrahim alayhi salatu wa salam ibá nàbí ọlọ́ni igbó oró sùpá kò ní tó pò sùpá igbó oró òrùn ní tó pè tàbá wá wọlé yìí tó àbá ti wáyá ṣe wúrì di ò lè mọ ọlọ́run gbogbo ẹnu mẹ́sọ́ tó bá sì lọ ọmọ ọlọ́run jẹ́ mẹ́rẹ̀ pẹ́sà ọ̀rọ̀ ìwà bíbí kí n bí ọpọ̀ dúó ò lè mọ ọlọ́run ọlọ́sì lẹ mọ̀ mí kẹ́ tó mọ̀ sí mí wọ́n sọ di àlùwàlá sọ lálùwàlá ni ẹgbọ́n tá lẹ́bí tó bí àlùwàlá ni ó tó wọ́n ní wọ́n ló lè àkọ́bí nílẹ̀ náà bàbá tó rábù jẹ́ ìjẹ́kú bí àlùwàlá rẹ̀ àrẹ́bìnrin àwọn ètò lálìkẹ́ àmọ́ ẹwì wọ́n yẹ pálí jẹ́nà ló sì ń sáré àwọn àlìjẹ́nà kò ní problem kọ̀sọ́mọ́tẹ́ fẹ́ dá fìrìdá ó sì ní kéde kàdà yìí mú ní ibi tí ọba ti sá nàbí kò sí gbádùn lálìkẹ́ àmọ́ kí ni wọ́n ròyìn omi fún wa ṣe bí agbára láàníkún ìta ń bá lára àwọn ìyá wa yìí náà láàdì lọ́hùn ọlọ́ọ̀lẹ́lẹ́ ibi ẹgẹ́ ni kọ́nà lámìtìmí sí náà jẹ́nu wà láyé ń sù èèyàn bá wọn sẹ́pọ̀ rí ẹjẹ́ pé wà ló dìsájì nǹkan rẹ̀ tó bá wáyé lọ́dọ̀ tó dìsájì obìnrin láyé tọ́lọ̀ wá fi ọ́ sálì jẹ́ náà ó tó dìsájì obìnrin ọmọ dìsájì gbogbo gbà ọmọ wà nípa láyé já pàtàkì gbogbo bí tí ọba ti sáà nàbí kò sí nǹkan kan bẹ̀ alábí òsì ní sífìrì náà ó sì kí ní ó sì ń bẹ̀ tọrọ fi mọ̀ káàdì sídìkì àwọn alùláyé àwọn ní ọlọ́run èdú ń bẹ̀ tó kò sí kéwú bí kápárọ́ tó sí wúrìdí ọmọ kéwú nù ọ̀fẹ́ ẹ̀sẹ̀ fẹ́ ẹnu tàbí kó kéwú ìmọ̀ òsì ń bẹ̀ táwọn ti pé lọ́lọ́wọ́ la mọ̀lá ránṣẹ́ alájí Ibrahim yẹns mo ti fẹ́ stọ́pù jẹ́ ìjọ tó jẹ́ síwájú dákùn ọlọ́run èyí tàà ṣe lónìí ọlọ́run bá ṣe lópin èyí tàà ṣe láyé ọlọ́run bàbá wa